Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi, tẹ́lẹ̀ tí ń wò mí. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Comrade Dare Adesope, tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed, tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC lápapọ̀ pátápátá, tí àwọn ẹ̀dẹ̀ tó máa ń pè mí ní ìmọ́lẹ̀ Oòduà. Kí wá pé a kú oṣù tuntun, a kú ìpalẹ̀mọ́ ọdún, torí ọdún náà ń lọ sópin wẹ́rẹ́wẹ́rẹ́. Mo dẹ̀ wá gbà ládùúrà fún gbogbo wa pé bọ́dún náà ṣe ń lọ sí òpin yìí, ẹ̀mí wa ò ní pín pẹ̀lú ọdún náà. Gbogbo ń dáradára tí orí kọ̀ọ̀kan wa tá à ń retí lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ọlọ́run ọba Elédùmarè á dá wa lóhùn, á ṣe fún wa gẹ́gẹ́ bí a ti ṣe ń fẹ́ ní dáadáa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní wákàtí yìí, ó jẹ́ ọ̀rọ̀ tó ń kọ mí lóminú, tí mo dẹ̀ lérò pé káwọn èèyàn kan ti sọ̀rọ̀ lé lórí tipẹ́tipẹ́, ṣùgbọ́n mo kàn rí pé ó dà pé ṣáwọn èèyàn ò tiẹ̀ ṣàkíyèsí nǹkan náà ni, àbí ṣáwọn èèyàn ò rò pé káwọn sọ̀rọ̀ lórí ẹ̀ ni, àbí ṣáwọn èèyàn ò tiẹ̀ kákún rárá ni. Ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ wọ́n yẹn fẹ́ ta àbùkù bá àwọn ọba wa, ó rọrùn fún wọn láti jáde láti sọ. Ṣùgbọ́n láti pè wọ́n sí àkíyèsí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n ṣe àtúnṣe lé lórí, oníkálùkù á dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ṣùgbọ́n ó gbẹnu wọn láti sáré jáde láti máa bú orí adé. Léyìí ó kù díẹ̀ kí àtó. So gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọlúàbí, a jẹ́ ẹ̀yà tó jẹ́ pé ó ní ìtẹríba, ó dẹ̀ máa ń bọ̀wọ̀ fún àgbàlagbà jù ní gbogbo àgbáyé pátápátá. Wọ́n fi máa ń pè wá ní ọmọlúàbí. Ṣùgbọ́n ẹlòmíràn kàn jáde sórí social media, wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ sáwọn ọba wa kàṣà. Àwọn ọba ò tiẹ̀ wá jọ wọ́n lójúmọ́. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń bí kinní yẹn, àkíyèsí òye tí mi fi wo ojú tí mo fi wo kinní yẹn, pé àwọn nǹkan tó ń bí kinní yẹn ni àwọn ìṣe kọ̀ọ̀kan tí àwọn ọba wa náà máa ń ṣe, òun ló fà á. Torí ọba òun ṣe tó jẹ́ pé wọ́n kàn gbọ́dọ̀ máa rí káàkiri anyhow ní ipò tán wà yẹn. Ipò tán wà yẹn jẹ́ ipò tó lágbára gan, tó jẹ́ pé káwọn èèyàn tó rí wọn gan, ó yẹ kí wọ́n làágùn díẹ̀ kí wọ́n tó rí wọn. Tó bá ti wá di wípé a kàn ń rí ọba níbí, à ń rí ọba lọ́run, ẹ̀dá mọ̀ pé ayé tá wà ń sìn, ayé béèyàn jẹun bí ò mọ jẹ gan. Àwọn kan ti sáré gbé, wọ́n ti ya fọ́tò ẹ̀, wọ́n ti jù sáyé. Òun ló fa gbogbo nǹkan tí wọ́n fi ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọba. Ara nǹkan tó fà á kó ń ṣe fún gangan ni nǹkan tó ń fa wẹ̀bọ̀ tó wà lára àwọn nǹkan tó fà á. So fún díẹ̀ yìí, pẹ̀lú ọ̀wọ̀, pẹ̀lú ìtẹríba, mo fẹ́ fi pe gbogbo àwọn ọba wa ṣàkíyèsí pé kán jọ̀wọ́, kán bá wa dín àwọn òde tán máa ń lọ, kán bá wa dínkù. Àwọn òde yẹn ń ta àbùkù bá wọn, ó ń kó ìwọ̀sí bá wọn, ó ń ta ẹrẹ̀ sí ara wọn, ó ń jẹ́ kí wọ́n máa fẹ́ tepo sáṣọ àlà wọn, tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Torí kò dùn má wa nínú wákàtí láti wá pé gbogbo àwọn orí adé wa sí àkíyèsí. Mi ò yájú sí wọn o, kàn jọ́ nítorí ti Ọlọ́run, bí mo ṣe mọ̀ ọ́ sọ ni mo ṣe fẹ́ sọ. Ìyẹn àgbàlagbà dẹ̀ ní ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́, tó ṣe bí òwe kẹforíjì mi. Ni wípé àwọn òde tẹ́ ń lọ yẹn, ẹ bá wa dínkù, ó ti ń pọ̀ jù. Ẹ̀rí ìgbà míì tán bá fi àwọn fọ́nrán míì sórí ẹ̀rọ ayélujára tá máa ń rí, ẹ máa rí táwọn tí ò yẹ kán tiẹ̀ súnmọ́ ba rárá, tí wọ́n á súnmọ́ ba, tí wọ́n bá kù díẹ̀, wọ́n fẹ́ máa ti àwọn báńgbà míì pàápàá, tí òde bá fẹ́ dojúrú díẹ̀, tí èrò ti pọ̀ jù lóde yẹn. Ibẹ̀ náà ti máa gbé ọba tó jókòó tí ò jókòó dáadáa, ibẹ̀ náà ti máa gbé ọ̀rọ̀ tó bá sọ bí ó kàn fi ń ṣeré ni, tí wọ́n á ti jù síta. Irú àwọn ọ̀nà táwọn bá ní ìdẹ́ lè gbà fi kọjá yìí náà ni ibi tí ò bá yẹ kán rí wọn, tán bá ń rí wọn ń bẹ̀. Ó ṣe wá lè wù kó rí náà, ọ̀nà wà tá máa fi ń pe àwọn àgbàlagbà ṣàkíyèsí nílẹ̀ Yorùbá, tán dẹ̀ máa fi ń gbọ́ láì jẹ́ pé a yájú sí wọn, láì jẹ́ pé a rí wọn fín. Ìgbà míì àwọn èèyàn máa ń súnmọ́ ọba débi pé tán bá pe ọba sóde, ọba fẹ́ lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tẹwà, kó ń ṣe gbòde tán bá pè yín sí náà lẹ máa yọjú sí. Ẹ jẹ́ ká fi ojú wo àwọn ọba nílùú Nàìjíríà wa yẹn náà. Láwọn òkè ọya yẹn, mo mọ̀ pé àwọn kankan ti gbọ́ Yorùbá nù, wọn náà tán ti darapọ̀ mọ́ wa dáadáa. Láwọn òkè ọya, irú àwọn ọba wọn yẹn, ẹ máa worú òde tán lọ. Ẹni ló là ń rí fọ́nrán wọn lórí ayélujára, tí ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí wọn sọ̀rọ̀ sí wọn. Even nílẹ̀ wa nítòsí wa ń bí náà tán jẹ́ èèyàn wa, àwọn tí Ìbíní, irú ọba Ìbíní yẹn, irú òde mélòó la rí tó ń lọ, irú ẹ̀ mélòó la rí táwọn èèyàn kàn ń sọ nǹkan tó yẹ kán sọ sí lórí social media. Gbogbo kinní yẹn ni mo wò, ni mo fi wò pé ẹjọ́ gbogbo ẹ̀yin orí adé, mo fẹ́ pè yín ṣàkíyèsí. Àwọn òde tí ò bá ní bu ìkún yín,
ẹ jọ̀ọ́ ẹ má lọ, ẹ jẹ́ kí ẹ wọ́n díẹ̀, ẹ fà sẹ́yìn díẹ̀ fáwọn òde. Àwọn òde tó bá di pé yes, àwọn òde kankan àti pẹ́pẹ́ lè ṣe kẹ́ má lọ. Irú òde bóyá àwọn ìjọba náà ń ṣe nǹkan tán pè é síbẹ̀, ààbò tó dájú, ètò á wà, irú yẹn ó ṣe lọ. Then irú àwọn tó ń gbé àṣà àti ìṣe lárugẹ náà tán bá ní nǹkan ṣe, torí nǹkan tẹ́ jọba lé lórí gangan nìyẹn. Ẹ̀yin lẹ ń protect àwọn heritage wa, ẹ̀yin ni custodian. So gbogbo orú nǹkan ẹni tó bá ti jọmọ́ pé èèyàn ń gbé àṣà ìṣe, gbogbo orú àwọn ètò bẹ́ẹ̀ yẹn lọ́tùn lósì, ẹ lè lọ sírú yẹn. Ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn bá wa náà, ẹ máa bá wa máa pè wọ́n sákíyèsí. Àìmọye òde tán máa pè wọ́n sí, but ẹ bá wa jọ náà irú ilé kò yẹ kó bá lọ. Ẹni tó bá pè tó bá fẹ́ràn tó súnmọ́ yín, ẹ lè fi nǹkan ránṣẹ́ sí kó jọ, kẹ́ má bínú. Ipò tẹ́wà yẹn ó máa yé àwọn èèyàn náà pé ipò tẹ́wà sì kò ń ṣe gbogbo ibi náà lẹ lè máa yọjú. Wọ́n fẹ́ kí àwọn bá wa kí wọ́n rí dájú pé bàbá ọlọ́mọ púpọ̀ ni àwọn, kí wọ́n dẹ̀ má máa fi ọmọ kan tọ́ ọmọ kan. So gẹ́gẹ́ bí orí adé, gẹ́gẹ́ bí aláìlúwà, gẹ́gẹ́ bí ọba, gbogbo àwọn ọmọ tán bá wà lábẹ́ yín, ẹ rí dájú wípé ẹ nífẹ̀ẹ́ gbogbo wọn dọ́gbadọ́gba. Gbogbo ìlú lẹ jọba lé lórí, gbogbo ìlú lẹ jọba lé lórí, yálà mùsùlùmí ni o, yálà kìrìsìtẹ́nì ni o, yálà oníṣẹ̀ṣe ni o, ẹ kó gbogbo wọn pọ̀, ẹ má ya ìkankan sọ́tọ̀. Ibikíbi tó bá ti yẹ kẹ́ ṣe ẹ̀tọ́ yín, ẹ gbìyànjú, ẹ rí dájú pé ẹ ń ṣe ẹ̀tọ́ yín. Ẹ má sọ wípé bóyá mùsùlùmí ni mí, mi ò ní ṣẹ̀tọ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì, kìrìsìtẹ́nì ni mí, mi ò ní ṣẹ̀tọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ìṣẹ̀ṣe tí ẹ wá ṣe pàtàkì fún gbogbo yín, torí nǹkan tẹ́ gbà nìyẹn. Ẹni tó bá ti gbà pé òun fẹ́ di ọba, ó ti mọ̀ pé òun ti gba ìṣẹ̀ṣe nìyẹn. Bóyá o ṣe rí o, bóyá o ò ṣe rí o, nǹkan tó fi sún ẹ, tó fi ní lọ́kàn pé ipò yìí o, ipò bàbá mi ni, èmi náà lẹ́tọ̀ọ́ sí, mo dẹ̀ fẹ́ débẹ̀, ó yẹ kẹ́ ti mọ̀ pé ẹ gbọ́dọ̀ tẹ́wọ́ gba ìṣẹ̀ṣe wa. So ó ṣe pàtàkì gan. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run, ẹ bá wa ṣe àtúnṣe lórí gbogbo àwọn àárín odò àdẹ́ gbé gbogbo yín o. Ọlọ́run ọba Elédùmarè tó fi ń sí ipò yẹn kò ní yọ yín kúrò ńbẹ̀ o. Ẹ mọ̀ pé wọ́n ti ń yọ bá ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan tá máa ń gbọ́ ni pé bó bá kan òwò àjà ìmí ò kì í jẹ. Ṣùgbọ́n àwọn ìjọba wọ́n ti yí gbogbo kinní yẹn padà, wọ́n á kàn yọ ọba dànù. Tíjọba kan bá dé tó di pé kò ń ṣèyàn tòun ló wà nípò ọba, yá wá bó ṣe máa wá nǹkan kan sí lẹ́sẹ̀, tá fi yọ kúrò, tá fi èèyàn tiẹ̀ sí. Tíjọba míì náà bá tún dé, ìyẹn náà tún yọ kúrò, ìyẹn náà tún fi èèyàn tiẹ̀ sí. Torí pé àwa dẹ̀ la fà á, a jẹ́ kó ògiri wa kó lanu, aláǹgbá wa wọnú ẹ̀, àwa la fà ilẹ̀ fáwọn ìjọba láti rí gbogbo àárín yẹn, òun ló fà á. Ọba náà gbọ́dọ̀ máa dúró gẹ́gẹ́ bí ọba. Tá bá ti di ọba, ẹ jẹ́ káwọn olóṣèlú máa rí pé idà yín ṣòro fọwọ́ pa lójú. Tí tó bá gbìyànjú àti fọwọ́ pa idà yín lójú, á gé wọn. Tẹ́ bá dúró bó ṣe yẹ kẹ́ dúró, kó ń ṣe ká kan máa lẹ́nu pé ìgbà ni wa, òun ló fà á tán fi máa ń fi àwọn nǹkan tó yẹ kán fi lọ̀ yín, tán fi máa ń fi lọ̀ yín. Ẹ wo irú àwọn ọba wa àná tó wàjà, irú ikú bàbá Yèyé Adéyẹmí, irú Olúbùṣe, olóṣèlú mélòó ló lè fọwọ́ padà wọn lójú? Àwọn ọba tó dẹ̀ ti wà síwájú gba wọn yẹn, olóṣèlú mélòó ló fẹ́ fọwọ́ padà wọn lójú? Ọtán bá ń ṣe, wọ́n máa ń bá ń bẹ̀, tí wọ́n bá ní nǹkan tán máa ń ṣe pẹ̀lú wọn, torí wọ́n mọ̀ pé agbára yẹn wà níbẹ̀. Bọ̀ nísìn ẹ̀yin ọba wa, ẹ ti gbé ìṣẹ̀ṣe, ẹ ti gbé tì. The moment ẹ bá ti gorí ìtẹ́ yẹn, gbogbo nǹkan tó wà nínú ìlú, gbogbo agbára tó wà nínú ìlú yín, ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fún yín, ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú yín ni. So ẹ̀yin lẹ wá lẹ́tọ̀ọ́ àti wá gbogbo àwọn nǹkan yẹn, kẹ́ wá gbogbo ẹ̀kan, kẹ́ dẹ̀ máa mú lò bó ṣe yẹ kẹ́ lò. Olóṣèlú kan tó bá ṣe bí ó ṣe yẹ kó ṣe pẹ̀lú yín, nígbà tó bá rí nǹkan tí ò yẹ kó rí, kíjọ́ mi kò ní dánrú ẹ̀ wò. Àwọn yòókù àdẹ̀ta rẹ̀ wọ́n á fi kọ́gbọ́n nǹkan tó yẹ káwọn náà ṣe pẹ̀lú yín, wọn ò ní ṣe pẹ̀lú yín. Ṣùgbọ́n tẹ́ bá ti kọ àwọn nǹkan tó yẹ kẹ́ kọ sílẹ̀, tẹ́ bá kọ sílẹ̀, tẹ́ kàn ní ẹ̀ ṣe mọ́ ìgbà kan àwo, òun ló fà á tí àwọn àbùkù kankan tó yẹ kó ta bá yín tó fi ń ta bá yín. Mò ń bẹ̀ yín, mò ń rọ̀ yín. Ẹ̀yin náà ẹ pera yín jọ gẹ́gẹ́ bí ọba, ẹ ṣe ìpàdé lórí àwọn ọ̀rọ̀ yìí, kẹ́ dẹ̀ ṣe àtúnṣe, ẹ dẹ̀ pẹ́ lórí àwọn ìtẹ́ baba ńlá yín, ìlú arójú, ìlú aráyè lásìkò gbogbo yín káríkárí. Gbogbo ẹ lọ, mo máa ń sọ láti ìgbà dé ìgbà pé kí oníkálùkù wa ká má fira wa sílẹ̀. Ẹni tó bá kú ní tiẹ̀ tán, ní tiẹ̀ gbé. Nǹkan kí nǹkan tó oníkálùkù bá lè fi dáàbò bora ẹ̀, kó oníkálùkù gbìyànjú àti máa fi dáàbò bora ẹ̀. Gẹ́gẹ́ bí OPC reformed tí mo dẹ̀ lè gbẹ́nu àwọn OPC tó kù náà sọ̀rọ̀, a wà ńlẹ̀ láti ṣe àwọn nǹkan tó yẹ kí a ṣe, ṣùgbọ́n ìrànlọ́wọ́ ta nílò tí ò bá yọjú, kò sí nǹkan kan ta fẹ́ ṣe. Mo ti sọ ní ìgbàdégbà, a lè lọ síbi kíbi ń sìn láti lọ sọ pé a fẹ́ lọ dẹ́kun ìwà ọ̀daràn tó ń ṣẹlẹ̀ ńbẹ̀, láì jẹ́ pé àwọn tó wà nínú ìlú yẹn wọ́n dìídì pè wá, láì jẹ́ pé ìjọba mọ̀ sí nǹkan tí a fẹ́ lọ ṣe, láì jẹ́ pé àwọn gbajúmọ̀, àwọn tí Ọlọ́run bò ní àṣírí, wọ́n pèsè nǹkan tá máa lò láti lọ fi kojú àwọn èèyàn yẹn, pé wọ́n pèsè ẹ̀ fún wa, torí òróró ara wa náà la fi ń yan ara wa. Kò sí pé bóyá ìjọba kankan fún wa lówó oṣù níbì kankan, tọ́rọ́kọ́ bọ̀ tá bá ń rí láàrin ara wa náà àti látọ̀dọ̀ àwọn tó bá nífẹ̀ẹ́ wa, òun la fi ń gbé àwọn ẹgbẹ́ wa ró. So fún díẹ̀ yìí, ìgbàkígbà kan bá ló ti yá, ó ti yá nìyẹn. Tó bá ti yá eégún, ó ti yá ọrẹ́,
kò sígbà tá a túra lẹ̀ torí a ti gbà láti fi ẹ̀mí wa lélẹ̀ fún orílẹ̀-èdè wa, fún ìlú wa ni. So lórí ìdí èyí òun ni mi ò fi sọ nǹkan kan lórí yẹn. So bí mo ṣe wá ń sọ lọ, ẹ rí pé fọ́nrán yìí mo fẹ́ kí ẹ bá mi dídì pín kó dé gbogbo àwọn ọ̀dọ̀ àwọn ọba wa káàkiri ẹnikẹ́ni tó bá wò kó jọ, ẹni tó bá súnmọ́ àwọn ọba tó bá mọ̀ kan bá mi fi ránṣẹ́ sí láti ọ̀dọ̀ wọn yẹn, àwọn ọba náà lè rí. Mo dẹ̀ mọ̀ pé látòrí ibi náà àwọn ọba kankan náà á rí, ṣùgbọ́n kò possible. Ṣùgbọ́n mẹ́sẹ̀gì fún gbogbo ọba pátápátá ló wà fún, kò yẹ kí ọba kankan kọ́ máa rí. Àwọn ọba tó bá dẹ̀ ṣalábàápàdé ẹ̀ náà, tó bá nípàdé ọ̀ tó bá jọ wà nínú gathering kan náà pẹ̀lú àwọn orí adé ẹgbẹ́ wọn, wọ́n lè mú fọ́nrán yẹn náà káwọn náà gbọ́, kán jọ wò, kán jọ gbọ́. Láti ibẹ̀ oníkálùkù á lè ṣe àtúnṣe tó bá yẹ kí oníkálùkù ṣe. Mo dẹ̀ máa ń sọ pé àwa tá a wà lókè òkun tẹ́rù ń bà wá àti wá sí ìlú wa torí ọ̀rọ̀ àwọn ajínigbé, àwọn olè, àwọn gbọ́mọgbọ́mọ, àwọn afipábánilò tí wọ́n ń dà wá láàmú. Tẹ́ bá ti kàn sí wa, àwa á ṣètò ààbò tó péye fún yín. Bẹ́ ṣe ń wọlé, à á pàdé yín láti pápá ọkọ̀ òfurufú tẹ́ máa dé sí. À á dẹ̀ máa tẹ̀lé yín láti ìgbà yẹn títí dìgbà tẹ́ máa fi ṣetán nínú ìlú, tẹ́ tún máa fi padà síbi tẹ́ ń bọ̀. Ẹni tó bá wá nífẹ̀ẹ́ sírò nǹkan yẹn tó fẹ́ wálé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kò yí padà. Òun náà ni 08035013600. Lẹ́ẹ̀kan sí 08035013600. WhatsApp ni kẹ́ fi bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́, ẹni tó bá fẹ́ kí a ṣe irú àwọn ètò yìí fún àwọn. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa, odò á gbé wa. Ọ̀rọ̀ Donald Trump tó lóun fẹ́ gbèjà Kristẹni ní Nàìjíríà. Àmọ̀ràn tí mo kàn ní fáwọn Kristẹni ní Nàìjíríà ni pé mi ò fẹ́ kí wọ́n rí ní ìrírí pé Donald Trump fẹ́ wá gbèjà wọn. Donald Trump fẹ́ wá gbèjà ara ẹni, and àwọn ìpinnu tó dẹ̀ ní ló fẹ́ wá mú ṣẹ. Gbogbo alámọ́rú èèyàn tí Donald Trump jẹ́ látìgbà tó ti dórí ìjọba ń sìn, ẹ rí pé ẹnu ò sin lára ẹ̀. A mọ̀ pé èèyàn tó ní ojú kòkòrò tó dẹ̀ mọ̀ tara ẹ̀ nìkan ni. Èèyàn tí ó bọ̀wọ̀ fófin ni Donald Trump. Ẹ wo bó ṣe ń tẹ ojú àwọn Americans, ẹ wo bó ṣe ń tẹ ojú wọn, bó ṣe ń tẹ ojú wọn mọ́lẹ̀. Ẹ wo bó ṣe ń ní àjòjì lára nílùú yẹn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí ilé ẹjọ́ dẹ̀ ń sọ pátápátá, gbogbo ẹ̀ ló ń dànù tó kàn ṣe ìfẹ́ náà ẹ̀. Irú yẹn ló wá ló ń fi wá sí Nàìjíríà, ó ń fi wá gbèjà Kristẹni, ó ń pa Kristẹni. Ẹ má jẹ́ ká tún ara wa. Àwọn kí lorúkọ, àwọn Boko Haram, àwọn agbésùmọ̀mí, àwọn Fúlàní, gbogbo wọn tó ń ṣe wàhálà káàkiri, tó ń pààyàn, tó ń jínigbé, tó ń bá ní sùn yẹn, kò ń ṣe Kristẹni nìkan náà ń ṣe fún o. Wọ́n ṣe ń ṣe fún Ìgbò náà ń ṣe fún Yorùbá, wọ́n ń ṣe fún Hausa, wọ́n ṣe ń ṣe fún Kristẹni náà ń ṣe fún Mùsùlùmí. Wọn ò yọ ẹnì kankan sílẹ̀. Ibikíbi tó bá ti lè rí àǹfààní làwọn kàn ń ṣe tiwọn náà kàn ń ṣe lọ. Tí Donald Trump bá sọ pé bí a Kristẹni nìkan náà pa, ó yẹ káà fúnra wa mọ̀ pé irọ́ ló ń pa. Ó ní nǹkan tó fẹ́ wá ṣe, ó fẹ́ fi yẹn bo àwa Kristẹni lójú kó fi wọlé sílùú Nàìjíríà ni. Ó dẹ̀ yẹ kó bọ̀wọ̀ fún òmìnira wa. Tí ìjọba bá fi lè gba Donald Trump láàyè láti wá sílùú Nàìjíríà, ìjà tó fẹ́ wá jà ó máa bá wa jà o. Ṣùgbọ́n gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa, gbogbo ẹ̀ ló fẹ́ jogún. Ó dẹ̀ fẹ́ dá wa padà sẹ́yìn nìyẹn. Ó ń sọ fún wa pé àti ìtómìnira gbà ká tún padà sí àárọ̀ padà. A ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣètò gbígba òmìnira míì nìyẹn. Torí tó bá ti dé kò ní kúrò, kò ní lọ o. Kò dẹ̀ ní ṣe ń lé mọ́. Ẹ wo nǹkan tí Traoré ń ṣe ní ìlú ẹ̀ ní Burkina Faso. Kò bá àwọn òyìnbó aláwọ̀ funfun kankan, kò bá wọn dòwò pọ̀. Àwọn tó fún wọn lómìnira gan, ó jẹ́ pé wọn pé ó tó gẹ́ nílùú ẹ̀. Ó lé gbogbo wọn dànù. Ó dẹ̀ ń ṣe ìlú ẹ̀ bó ṣe ń ṣe, ìlú ẹ̀ dẹ̀ ní ìdàgbàsókè, àlàáfíà dẹ̀ ń jọba nínú ìlú ẹ̀. Èmi dẹ̀ mọ̀ pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọ̀jọ̀gbọ́n ni wọ́n ní làákàyè, wọ́n ní òye, wọ́n dẹ̀ ti ní ìrírí tó ju ti Traoré lọ. Kí ló dé tán wá lè ṣe ju nǹkan tí Traoré ń ṣe lọ nílùú ẹ̀ ní Nàìjíríà? Ara ìlérí tẹ́ ṣe fún wa nígbà tẹ́ débẹ̀ náà ni pé ẹ máa rí pé ààbò tó péye ó wà fún wa. Ààbò náà ni ò wá sí yìí. Àwa ẹgbẹ́ kọ̀ọ̀kan a dẹ̀ ti sọ fún yín pé a ṣetán láti fi ẹ̀mí wa sílẹ̀ láti rí pé ààbò tó péye ó wà láwọn agbègbè wa. Kò dẹ̀ ń ṣe tí àwa ilẹ̀ Yorùbá nìkan la nírú ẹgbẹ́ bẹ́ẹ̀. Àmọ́ táwọn JTF ṣe nígbà yẹn ní Maiduguri,
a dẹ̀ rí èsì tó tibẹ̀ jáde, a ní wọn nílẹ̀ Ìgbò, a ní wọn ní ibi gbogbo káàkiri, ṣùgbọ́n nípa ti ọ̀dọ̀ wa ń bì ni mo lè sọ̀rọ̀ lé lórí. A ti sọ fún ìjọba tipẹ́tipẹ́ pé kò sígbà tí wọ́n ké pè wá, pàápàá jùlọ àwa ti OPC reform tá a ṣe tán láti dìde, tá a ṣe tán láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n wọn ta nílò láti lè fi ja ìjà yìí lájàṣẹ́gun, wọ́n nílò láti pèsè ẹ̀ fún wa. Kò dẹ́n ṣe OPC reform nìkan, wọ́n mọ̀ pé gbogbo ẹgbẹ́ ìjàngbara tó wà ní ilẹ̀ Yorùbá gbogbo aláṣẹ tán láti dúró ti ìjọba láti rí pé a ṣẹ́gun gbogbo àwọn agbésùmọ̀mí tó wà káàkiri agbègbè wa yìí. Mo dẹ̀ mọ̀ pé tíjọba bá rọ àwọn tagbègbè tó kù náà lọ́wọ́, àwọn náà dìde láti kún àwọn ipá ìjọba lọ́wọ́, àwọn ọlọ́pàá ni o, àwọn ológun àmì wa ni o, àwọn civil defence ni o, láti darapọ̀ láti jàjà yìí. Ẹ má yẹ kí ìjọba kan gba Trump láyè láti sọ pé àwọn fẹ́ wá jàjà kankan fún wa ní Nàìjíríà o. Ó yẹ kí ìjọba jẹ́ kó mọ̀ pé àtòjà ara wa gbé, àdẹ̀tòjà ara wa jà. Tó bá dà pé bóyá ó fẹ́ le jù, àmọ̀ràn mi ni o fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kó yé wípé ẹ kún ojú òṣùwọ̀n, ẹ dẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe lórí ètò yìí, bí ẹ dẹ̀ ti ń ṣe. Tó bá le jù ẹni kó fún yín lóṣù 6, mo dẹ̀ fi dá yín lójú tí ẹ bá ṣe àtìlẹ́yìn tó yẹ kẹ́ ṣe fún gbogbo àwa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ta ṣe tán láti ran àwọn ọmọ ogun yín lọ́wọ́ láti jà fún ààbò ìlú. Láàárín oṣù 7 a ti parí ìjà ta fẹ́ jà yìí. Gbogbo ayé á dẹ̀ rí pé àlàáfíà àtijọba nílùú Nàìjíríà, torí ara ìlérí tẹ́ ṣe nìyẹn. Ẹ dẹ̀ nílò láti mú ìlérí iṣẹ́ fún àwọn Nàìjíríà, torí ó ti ń pẹ́ jù lójú wa. Òun ló fi fà á tí ó lo Trump bó ṣe ṣe náà nìyẹn, tó pe president South Africa tó ń sọ fún pé wọ́n ń pa àwọn èèyàn funfun. Àwọn dúdú tó ń pa ń bẹ̀ yẹn kò sọ pé wọ́n ń pa dúdú, ó ṣe jẹ́ funfun nìkan ló ń sọ̀rọ̀ sí pé wọ́n ń pa ń bẹ̀. So ó yẹ ká ti bí irú bẹ́ẹ̀ yẹn ká fi mọ orí èèyàn tí Trump jẹ́. A dẹ̀ gbọ́dọ̀ gbà láàyè ní Nàìjíríà. Kò sí oore kankan, kò sí àǹfààní kankan tá a máa rí níbẹ̀. A lè rò pé bóyá tó bá bẹ̀rẹ̀ bóyá ó máa rọrùn díẹ̀, ó máa ṣe, but bó bá ṣe ń lọ sí ló ṣe máa le sí, torí a ti padà sẹ́sẹ́ àárọ̀ wa nìyẹn. A ti jẹ́ kó yé gbogbo ayé pé àti ìtómìnira gbà, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní jà fúnjà òmìnira, òun ló máa jẹ́ yẹn. Àmọ̀ràn tí mo ní fún ìjọba rẹ̀ o, fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, màá dẹ̀ rọ̀ wọ́n, màá bẹ̀ wọ́n fún lè ti ṣiṣẹ́ lórí ẹ̀, kó má fi jáfara rárá, kí omi má bàa ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Bó ṣe rí nìyẹn o, ẹ ṣé Oòduà gbé wa o.